Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa tẹ̀síwájú pẹ̀lú àlàyé mi lórí determinant, bó ṣe lè wá determinant 3x3 matrices. Ṣùgbọ́n nínú fídíò yìí màá máa ṣàlàyé ọ̀nà tó kúrú tó fi lè wá determinant 3x3 matrix tí ó dẹ̀ ní ṣe kíni o, tí ò ní fún ẹ ní wàhálà ṣe. So ọ̀nà náà là ń pè ní kíni o, láti lo law of Sarrus. Kí ni à ń pè ní law of Sarrus? Law of Sarrus ni ọ̀jọ̀gbọ́n Sarrus ló gbé jáde. Òun ni pé o ò bùkátà láti wá minor tàbí kó factor rẹ. Ohun tó kàn ṣe ni pé kíni, ó kọ kólọ́ọ̀mù méjì àkọ́kọ́, ó kọ kún matrix tí wọ́n fún ọ. Lẹ́yìn náà ó wá ṣe kíni o, ó ṣe àwọn iṣẹ́ kan eléyìí tí màá máa ṣàlàyé, yóò dẹ̀ fún ẹ ní kíni, yóò fún ẹ ní matrix rẹ, yóò fún ẹ ní determinant rẹ. So law of Sarrus yìí rọrùn púpọ̀, kódà o lè lò ó láàrin ìṣẹ́jú kan tó bá yára. Ó rọrùn, ṣùgbọ́n 3x3 matrix nìkan ló lè ṣe kíni, o lè lò ó fún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó rí i pé nínú ìbéèrè alákọ̀ọ́kọ́ eléyìí tí mo fún wa nínú fídíò tó kọjá, a ní kíni o, a ní 632704526. Ó rí i pé nígbà tá a wá determinant rẹ̀ tán nínú fídíò tó kọjá, a ló jẹ́ -86. Jẹ́ á wò ó pé bóyá tí n bá lo law of Sarrus, -86 náà ni màá mọ get o. Ohun tí law of Sarrus ní ṣe ni pé má dà ẹ́ láàmú, tó bá ti nínú determinant 3x3 báyìí, ohun tó kọ́kọ́ ṣe ni pé wàá kọ́kọ́ copy kólọ́ọ̀mù méjì àkọ́kọ́. Ó rí i pé àwọn ní kíni o, 6370522. Tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tán gbàrà, ó wá padà sí kíni o, ó padà sí òkè téńté. Sórí ẹ́límẹ́ǹtì mẹ́ta àkọ́kọ́ wọ́n wá gbé plus síwájú wọn, yóò jẹ́ plus plus plus. Orí ẹ́límẹ́ǹtì mẹ́ta àparí ó gbé minus síwájú àwọn náà, minus minus minus. So tó bá ti wá ṣe tán, ohun tó máa ṣe lẹ́yìn rẹ̀ ni pé wàá máa multiply àwọn eléyìí tó wà ní diagonal. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó rí i pé tó bá wo eléyìí, diagonal kan ni, yóò máa fún mi ní kíni o, 6 times 0 times 6 yóò fún mi ní 0. Ó tún mú ẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀, ó yá jẹ́ á tún mú, ó pé diagonal tòun leléyìí náà, àbí? So yóò fún mi ní kíni o, 3 times 4 times 5. So 3 times 4, ó rí i pé kíni o, 12 ni, 12 times 5, 60 plus 60. Ó tún mú ẹlẹ́ẹ̀kẹta bákan náà ẹ̀wẹ̀, ó yá 2 times 7, 14, 14 times 2, 28 àbí, yóò jẹ́ plus 28. Ó rí i pé a ti mú gbogbo plus tán, wàá tún padà sí minus. Ó ti rí, ó mú eléyìí náà, àwọn diagonal rẹ̀. Ó rí i pé kí ló fún mi, -2 times 0, so yóò máa fún mi ní kíni o, 0. Ó tún mú ẹlẹ́ẹ̀kejì bákan náà, èyí tó tẹ̀lé, -6 times 4, -24, -24 times 2, -48 àbí? Eléyìí tó parí ńbẹ̀, ó tún mú òun náà, -3 times 7, -21 times 6, 6, 12, yóò máa fún mi ní kíni, -126. Ó rí i pé tó bá ṣe síwájú sí i, ó rí i pé -86 náà ló máa get. 60 plus 28, ó fún mi ní 88 àbí? 88 minus 48, ó jẹ́ 40. 40 minus 126, ó rí i pé ó fún mi ní -86. Ó rí i pé ó rọrùn púpọ̀ láti ṣe, o ò bùkátà láti wá cofactor. Tí cofactor bá ń bọ̀ ọ́ lẹ́rù tàbí o fẹ́ yára, bóyá wọ́n fún ọ nínú objective WAEC àbí NECO, ó tètè ṣọ́ra ṣe láti lo law of Sarrus. Nínú àpẹẹrẹ kejì tí mo wá, ó rí i pé nínú ìbéèrè tá a ṣe síwájú, so tí wọ́n ní ká find the x, so àpá ti mọ x wa kó jẹ́ -2, ó yá jẹ́ á ṣe é padà, bóyá á mọ get 2 padà, 4, 1, 1, 1. Ó rí i pé x wo ló wà níbí báyìí, ṣùgbọ́n x wa wọ́n ló jẹ́ 2 àbí 3. Ó rí i pé tí wọ́n sọ fún wa nínú ìbéèrè òun ni pé tá a bá ṣe matrix yìí tán, kí lá mọ get o, a mọ get 2. Ó yá jẹ́ á wò bóyá get 2, ká dẹ̀ ṣì lo law of Sarrus fún. Bó ló ṣe lo law of Sarrus fún? Òun ni pé ó kọ́kọ́ copy kólọ́ọ̀mù méjì àkọ́kọ́, 3, 2, 4, 1, 1, 2. Lẹ́yìn tó bá ti ṣe bẹ́ẹ̀ tán, ó máa gbé kíni o, ó lọ sókè téńté, ó máa gbé sí, ó gbé plus sí kólọ́ọ̀mù mẹ́ta àkọ́kọ́, yóò jẹ́ plus plus plus. Kólọ́ọ̀mù mẹ́ta ẹ̀kejì ńkọ́, kí ló máa gbé sí o, kólọ́ọ̀mù mẹ́ta èyí tó tẹ̀lé, minus minus minus. Lẹ́yìn tó bá ti ṣe bẹ́ẹ̀ tán, ó máa ṣe kíni o, ó máa multiply àwọn tó wà ní diagonal.
gẹ́gẹ́ bí eléyìí báyìí. So eléyìí yóò fún ẹ ní kíni 3 times 1 times 3 yóò fún ẹ 9 àbí? Ó tún mú ẹlẹ́ẹ̀kejì bákan náà 2 times 1 times 1 òun náà fún ẹ ní +2. Ó tún mú ẹlẹ́ẹ̀kẹta àbí? -1 times 4 -4 -4 times 2 -8 àbí bẹ́ẹ̀ kọ́ ni? So bẹ́ẹ̀ ni o. Ó tún mú ó rí pé a ti mú gbogbo plus náà wàá tún mú minus àwọn eléyìí tó wà ní diagonal náà. Minus times minus plus àbí? 1 times 1 times 1 yóò fún mi ní +1. Wàá tún mú eléyìí tó tẹ̀lé so yóò jẹ́ -3 times 1 -3 -3 times 2 -6. Wàá sì mú eléyìí tó parí. Ó rí pé kí ni ó máa fún mi o -2 times 4 -8 -8 times 3 that's -24. Ó rí pé tó bá ṣe síwájú sí yóò jẹ́ 9 plus 2 11 11 minus 8 3 3 plus 1 4 4 minus jẹ́ àtúnṣe o 9 plus 2 11 àbí? 11 minus 8 kí ni ó fún mi? 11 minus 8 yóò fún mi ní kí ni o 3 ṣé -8 ni àbí +8 jẹ́ n tún eléyìí ṣe o. Yá wo ṣàṣìṣe -1 times 4 times 2 -8 àṣàṣìṣe. So -1 -6 -24. So 11 3 àbí 4 àti ṣàṣìṣe níbì kan jẹ́ n wo ṣé mo kọ question náà dáradára 411 má bínú o -2 ni a gẹ́ẹ̀tì fún x wa tó o bá gbàgbé kì í ṣe 2 o -2 la gẹ́ẹ̀tì fún x wa a já sí pé á tún gbogbo àwọn eléyìí tó kó ti bí yìí sínú á tún wọn ṣe a já sí pé eléyìí +6 ni ó máa jẹ́ kì í ṣe -6 +6 ni ó máa jẹ́ bóyá ká tún ṣe so eléyìí báyìí so mọ̀ pé a sì tún copy ẹ̀ wá níbí báyìí so -2 wà níbí yìí àbí? -2 la gẹ́ẹ̀tì níbi x alákọ̀ọ́kọ́ tó o bá gbàgbé a já sí pé tó o bá ṣe eléyìí náà ẹlẹ́ẹ̀kẹta plus ni ó máa jẹ́ +8 so ti yé mi +8 já ṣe báyìí 9 plus 2 11 11 plus 8 11 plus 8 so 19 19 plus 1 20 20 plus 6 26 26 minus 24 so ó fún mi ní kíni yóò máa fún mi ní 2 ó rí pé 2 jẹ́ n fi hàn kó lè mọ̀ pé -2 la ní lẹ́ẹ̀kan ó ti rí ó rí pé nígbà tá a wá s níbí báyìí ṣe mọ̀ pé s níbí báyìí la wá kí la get pé -2 náà ni a get eléyìí ni n tá ń pè ní law of Sarrus kò le rárá kọ́kọ́ copy column méjì alákọ̀ọ́kọ́ so wá gbé plus sí òkè téńté wọn tó bá ti ṣe bẹ́ẹ̀ tán kó wá máa mú àwọn tó ṣe kíni o àwọn tó wà ní diagonal kó máa multiply wọn. Jẹ́ tí eléyìí bá yé ọ mò ń gbà ọ́ níyànjú láti like fídíò mi subscribe kó dẹ̀ bá mi share rẹ̀ fáwọn akẹgbẹ́ rẹ káwọn náà lè ṣàǹfààní títí màá fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ ó káre.